kí gbogbo ẹ̀yin èèyàn wa nílé, mo kí ẹ̀yin bàbá àti ẹ̀yin ìyá wa. A dúpẹ́ lọ́wọ́ yín fún dídìde ìrànlọ́wọ́ tẹ́ dìde lórí bàbá wa Chief Sunday Akinola Àkànbí Mogaji Feyikogbon tí gbogbo yín ń pè ní Ayọ̀. Bàbá wa tí wọ́n jẹ́ alákòóso eré Feyikogbon ní ìgbà kan. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ wọn, kẹ́ wá lọ wò ó, kẹ́ rí kọ̀ǹdíṣàn wọn, kẹ́yìn náà rí ipò tí wọ́n wà, tí wọ́n fi nídìí ìrànlọ́wọ́, tí wọ́n fẹ́ ìrànlọ́wọ́ ẹ̀yin aráalé, ẹ̀yin bàbá, ẹ̀yin màmá, ẹ̀yin ẹ̀gbọ́n, ẹ̀yin ọ̀rẹ́ wa, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹni ó bá iṣẹ́ débi tí wọ́n bá déhùn àti ìgbọ́dọ̀ jẹ́ kí wọ́n gbé ọpọlọ ń lọ. À ń fẹ́ kọ́pọlọ yẹn tún padà láti fi máa kọ́ àwọn èèyàn lọ́gbọ́n sí i. Bàbá wa, ẹ kú kalẹ̀ o. Kò jáde. Ẹ̀lẹ́, ẹ dárúkọ ara yín. Èmi ni Chief Sunday Akànbí Akinola lórúkọ mi ń jẹ́. Kí lorúkọ eré tẹ́ ẹ máa ń ṣe nígbà yẹn? Eré tá à ń ṣe nígbà náà. Eré ọlọ́sọ̀ọ̀sẹ̀ yẹn kí ni àkọlé ẹ̀ tẹ́ máa ń pè é? Feyikogbon là ń pè nígbà náà. A dúpẹ́ lọ́wọ́ yín. Ǹjẹ́ ẹ lè rántí àwọn tí ẹ jọ bẹ̀rẹ̀ eré náà nígbà yẹn? Ẹ lè rántí? Mi lè rántí. Ẹ ti rí báyẹn ẹ̀yin aráalé. Ẹ rí i pé ó lágbára púpọ̀. Wọn fi gbogbo ara rántí nǹkan mọ́. Kì í dẹ̀ ṣe pé bóyá àgbà ló fà á, bí ó ṣe pé àárẹ̀. Owó tí wọ́n fi tọ́jú bàbá là ń wá tí wọ́n fi bọ̀ sípò. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo aráalé, ẹ bá mi ràn wọ́n lọ́wọ́. Bàbá, ẹ̀yin náà a fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún àwọn aráalé pé kán ràn yín lọ́wọ́ láti fi tọ́jú yín. Kán ràn mí lọ́wọ́ bó ṣe máa tọ́jú mi. Ọ̀rọ̀ ẹkún kọ́ yìí, ẹ má sunkún, ẹ bá àwọn aráalé sọ̀rọ̀, ẹ má sunkún, ẹ bá àwọn aráalé sọ̀rọ̀ ni. Èmi náà mò ń wá. Bó ṣe máa ràn mí lọ́wọ́ lèmi náà wá báyìí. Kó ìjọ̀kan ràn mí lọ́wọ́. Ẹ rí báyìí, ọdún 13 tá a ti wà lẹ́nu ẹ̀ ní, tá a mọ̀ sí 13 years tá a ti ń tọ́jú bàbá. Ẹ dákun torí Ọlọ́run, wọ́n ti gbé ìgbésẹ̀ lóríṣiríṣi, àmọ́ wọ́n ń fẹ́ owó. Ẹ rí i pé ọ̀rọ̀ wọn ó ti gba ká gbé wọn tráfù láti lọ tọ́jú. Wọ́n ń wá owó. Ẹ dákun torí Ọlọ́run. Ẹ̀yin náà rí ọpọlọ bàbá yìí nígbà kan ní àwọn eré ọjọ́ kan, eré tó kọ́ni lọ́gbọ́n. Kan tó sọ eré ní Feyikogbon, ẹ ti mọ̀ pé òun kọ́yàn lọ́gbọ́n ni. A bẹ̀ yín lórúkọ Ọlọ́run. Ọlọ́run ò ní dẹ́yìn náà dá bùkátà yín. Àmín. Ọ̀rọ̀ tí yín náà ò ní dojúrú. Àmín. Bàbá, ẹ ṣàdúrà fáwọn ará adé kan lè ṣe kí ni ó yẹ ṣàdúrà fún wọn. Kọ́lọ́run dákun kó jọ kó tọ́jú ẹ̀yin náà, kó ṣèkẹ́ yín. Kọ́lọ́run wà pẹ̀lú yín, gbogbo ẹ̀yin aráalé pátá. Kọ́lọ́run wà pẹ̀lú yín. Tìyín á ṣe é ṣe lórúkọ Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn wa. Ẹ ti gbọ́ tí bàbá sọ báyìí. A bẹ̀ yín nítorí Ọlọ́run. Ní ìgbà tí Feyikogbon yìí ó bẹ̀rẹ̀, a ti bẹ̀rẹ̀ láti ọdún 42 báyìí, bíi 1980. A dẹ̀ ti ṣe oríṣiríṣi. Ọ̀pọ̀lọpọ̀ tó gbà ti pokùnso, ọpẹ́lọpẹ́ eré bàbá yìí ò jẹ́ kó pokùnso.
tó kọ́ wọn ní ọgbọ́n. Ẹlòmíì bàtà bá ṣe eré báyìí wọ́n á tún wá ní bí ọ̀sẹ̀ kejì àbọ̀sẹ̀ kẹta pé bóyá délé àwọn ni bóyá iṣẹ́ ìtàn àwọn la wá fi ṣeré. Ẹlòmíì fẹ́ lè yọ àdá sí wa tó tún ilé ọ̀pọ̀lọpọ̀ sí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Bàbá tó wá ń ṣe wàhálà tó báyìí àwọn òṣèré wa mi lè bú wọn. Olúkálùkù náà àwọn jọ ń forí iná rí mọ káàkiri ni kọ́lọ́hún ó ṣàánú wa. Mi ò rí àwọn òṣèré bú. Èyí tọ́lọ́run bá ní kó ní agbára tó lè ṣe kàn ṣe fún wa. Àmọ́ èyí tí ò ṣàgbára náà kì í ṣe gbogbo wa náà la ìkáwọ́ ọ̀dọ́gba. Àmọ́ ẹ sáà mọ̀ bá a fi àdúrà ràn wọ́n lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ wà nílé tẹ́ ẹ lè ṣàánú ẹ dákun torí Ọlọ́run. Ó sì yẹ téèyàn fi ilẹ̀ tó kéré kò dẹ̀ sí yẹ téèyàn fi ilẹ̀ tó pọ̀ jù. Àkànbí Mogaji Feyikogbon o. Bá mi Àkànbí Ọlọ́run ò ní jẹ́ kó kú mọ́ ń lójú. Olúgbọ́n àgbẹ̀ ọmọọba ìyàmù. Àgbẹ̀ ọmọ oló láti Ṣakẹ́kẹ́. Àkànbí molo láti Kábàyà. Lẹ́ Àkànbí ọmọ oló láti Wàkwà bẹ́mu èdìdì. Sẹ́nu abẹ́jẹ́jẹ́jẹ́ ọmọ oló láti Ibùfẹ̀tìmọ̀. Èròjè ní àgbébọ̀ dòdò ọba kọ́ dúró. Ojú ọ̀rọ̀ wọn jẹ́sẹ̀ yẹ tómi nínú ilé wọn. Ìrù ọ̀kẹ́rẹ́ ò jẹ́ kómi ọba owó tòrò. Omi ọba bá tòrò níní. Èmi làbárí mú bọ́ọ̀bà kámúsùpọ̀sùn kárí mú bàjagun òòṣà méjèèjì wò. Kì í jiyàn kì í jẹ́ kọ́ balẹ̀balẹ̀ ogun ni wọ́n tọ́ lọ́wọ́ ọba. Ẹ rí ráyé lóde àbẹ̀rí. Rí Feyikogbon ní àbẹ̀rí. Rí Mogaji ní àbẹ̀rí. Ẹ dákun ẹ ṣàánú. Ẹ dákun ẹ má ṣe wò mí níran lórí Àkànbí Mogaji Feyikogbon. Ráyé lóde. Sẹ́ẹ̀rí pọ̀ ọjọ́ kan là á joyin. Ọjọ́ kan là á jàdò. Rí bá mi Àkànbí bá mi Àkànbí àjòkóte kẹ́nu. Feyikogbon Àkànbí máa rí bàbá rẹ̀. Rí Àkànbí má kéé. Dákun má sunkún má o. Torí má ro ọdẹ èrò ṣẹ. Má ro ọdẹ èrò yà. Bọ́dẹ bá ro ṣẹ bí ọdẹ bá ro yà. Àkànbí bó pẹ̀ràn kò ní fẹ́ nìkan jẹ mọ́ kéé mọ́ bá mi Àkànbí dákun dábọ̀ fi dénú. Àkànbí ọ̀rí bàbá Bọ́sẹ̀dé bàbá Búkì bàbá Bùkọ́lá. Àkànbí bàbá Sùnbọ̀ mi ní. Ikú òní pọ̀ mọ́ mi lọ́wọ́ o. 100 ọdún lọ ṣe ọ̀sàádọ́rùn ọdún. Ọ̀sọ̀gọ́rùn ọdún nínú ọlá pẹ̀lú dẹ̀ra. Ó wà ní lágbára Olódùmarè ọba. Lágbára gbogbo àwọn tí ń bẹ nílé. Lọ́lá oṣó. Lọ́lá àjẹ́. Lọ́lá ẹ̀yìn ìyá mi. Gbogbo ẹ̀ yóò padà wá dá lágbára Ọlọ́run ọba Àkànbí dákun dábọ̀ fi dénú má ronú mọ́. Má ronú má Àkànbí. Òṣùpá kan ṣoṣo láàrin ìràwọ̀. Bá mi Àkànbí kan ṣoṣo láàrin gbogbo wa ní Àkànbí a ní púpọ̀ léèyàn.
Àkànbí àní púpọ̀ lọkùnrin ẹ dákun ẹ ṣàánú àwa nítorí Àkànbí Mogaji Feyikogbon. Kẹ́lẹ́ bá a rí ọ̀rọ̀ tí mò ń sọ lẹ́ẹ̀kan kẹ́lẹ́ mọ̀ yìí pé òdodo ni. Bàbá ó tó gbà wo tẹ́ ti rí ajó bí ewé báyìí. mo ti rí pẹ́ díẹ̀. Atọ́dún mélòó. Ajó bí ewé. Ó ti pẹ́ díẹ̀. Ó ti fẹ́ tọdún 3 àbí 4. Tẹ́yìn náà ń gbọ́ báyìí èèyàn ara lé. Gẹ̀rẹ́ ń kọ́ gẹ̀rẹ́ níyẹ̀. Gẹ̀rẹ́ níyẹ̀. Gẹ̀rẹ́ níyẹ̀. Mo rí òun nísìn kò tí ì ju oṣù méjì lọ. Kò ju oṣù méjì lọ. Ara ilé sẹ́ẹ̀ ti rí nǹkan tí mò ń sọ fún yín. Ajó bí ewé tí wọ́n ń wí mo jòkó tí wọ́n mọ̀ pé mi ni o. Wọ́n rí mi o. Kìí ṣe pé wọ́n rí mi bẹ̀ tí wọ́n mọ̀ pé mi ni. Ẹ̀rì tí wọ́n ló tọdún gbàgbọ́ wọn ò lè sọ iye ọdún tán ti rí mi. Gẹ̀rẹ́ níyẹ̀ ni bá yọjú síbí. Ẹ̀rí gẹ̀rẹ́ nu kò lè mọ́ délé wọn lójúmọ́ àmọ́ ẹ wo àwọn ìyàwó wọn wà níbí. Ìyá Bọ́sẹ̀ ẹ máa bọ̀. Ìyá Súnbọ̀ ẹ máa bọ̀. Àwọn ìyàwó wọn ni ẹ máa bọ̀ báyìí lẹ́gbẹ̀ẹ́ nígbà. Ẹ rí àwọn ìyàwó wọn méjèèjì. Ìyá Bọ́sẹ̀ ni Ìyá Súnbọ̀ ni. Kọ́lọ́hun fọ̀run kẹ́ ìyá wa Fatima Akinola tá a mọ̀ sí Àwẹ̀rò. Àwọn náà kọ́lọ́hun foríjì wọn. Àwọn ìyàwó wọn nu wọ́n ti ṣe wàhálà pọ̀ àwọn méjèèjì. Wọ́n ṣe gudugudu méje ìyá 6. Wọ́n gbìyànjú púpọ̀. Ẹ dákun torí Ọlọ́run. Àkáǹtì nọ́mbà tẹ́ ń wò lórí amóhùnmáwòrán yìí. Àkáǹtì nọ́mbà náà ni ẹ máa bá a fowó sí. Ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà, ní London, ní Germany, France lẹ́wà ní gbogbo ibi tẹ́ ẹ bá wà ní gbogbo àgbáyé. Ẹ dákun ẹ ṣàánú. Ẹ̀yin onídùndùndùn ọlọ́rẹ aláàánú ẹ bá mi ṣàánú bàbá ẹ. Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run á ṣàánú ẹ̀yin náà ọ̀rọ̀ yín ò sì ní dojúrú. Àfọkọ́lá Ànábì Muhammad ọlájí tóbi ẹ ọlájí jẹ́ kan Ọlọ́run. Ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá wa o. Ẹ ṣé o Ọlọ́run á dúró tẹ̀yin náà bẹ́ẹ̀ tí bá dúró ti bàbá wa. Ẹ ṣé wá rí tẹ́ bá fẹ́ pé èmi ni wọ́n ń pè ní Sulaiman Oyèbánjí tí gbogbo èèyàn mọ̀ sí Ajó bí ewé. Èmi ọmọ Ayílára. Nọ́mbà tẹ́ lè pè mí sí 080 371 54 059 080 371 54 059. Lẹ́ẹ̀kan sí mo fẹ́ kẹ́ fiyèsí o 080 371 54 059. Ire o.